ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ẹ kí hallelujah níbi tẹ́ ẹ bá wà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dé èmi àti ẹ sí láti jẹ́ alààyè ọkàn lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba wípé ó jẹ́ ká rí ọjọ́ òní. Ọlọ́run tí ò jẹ́ kí ọjọ́ òní ó bá wa ní sàárè. Ẹ jẹ́ ká fi ìyìn àti ọpẹ́ fún un. Ọlọ́run tó fi àánú àti ayọ̀ pọ́n èmi àti ẹlẹ́ ẹ jẹ́ á fi ọpẹ́ fún un nítorí pé òun ló ní gbogbo agbára ní ìkáwọ́. Ọlọ́run tó kà wá yẹ gẹ́gẹ́ bí alààyè ọkàn tó bá wà níbẹ̀ tó mọ̀ kí alààyè ọkàn ni ẹ́ tó dẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ bá mi kí hallelujah ńlá kan tó ń ṣẹ́ ogun ayé ẹni pátápátá ó yá jẹ́ àjọké o hallelujah. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Hey, hallelujah ló mú mi gòkè nínú ewu. Níbi tó bá wà lóhun gbòòrò hallelujah ló mú mi gòkè máa wọn ọ̀tá lọ́wọ́ o. Hallelujah ló mú mi gòkè odò. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Hey, hallelujah ló mú mi gòkè máa wọn ọ̀tá lọ́wọ́ o. Hallelujah ló mú mi gòkè odò. Ìwọ tí hallelujah máa wó di Jẹ́ríkò ẹ̀ tó mọ̀ wípé ogun tó ń là kọjá yẹn bó bá ṣe kí hallelujah lẹ́ẹ̀kan sí ogun náà máa di àwátì. Ìwọ tó lè ṣe àbí kí hallelujah yẹn dàṣọ ó ti ṣe tán jẹ́ àtúnjọ ké lẹ́ẹ̀kan sí ó yẹ kí hallelujah ó hallelujah. Hey, ẹ̀mọ́ ní ká tún ké lẹ́ẹ̀kan sí nítorí hallelujah tá a máa ké yìí ó máa bójú wẹ̀yìn ò ní rógun tó ń jà ọ́ mọ́. Ó máa bójú wẹ̀yìn ò ní rógun tó ń jà ọ́ mọ́. Ìwọ tó lè ké àní gbé gbogbo ara ẹ̀ kó ṣèkì ara ẹ̀ sọ pé mo bọ́ lọ́wọ́ ogun mo bọ́ lọ́wọ́ ogun mo bọ́ lọ́wọ́ ogun ni mo bọ́ lọ́wọ́ ogun ni mo bọ́ lọ́wọ́ ogun. Ṣé o ti ṣetán láti kí hallelujah yẹn lẹ́ẹ̀kan sí ó yá hallelujah yẹn dà hallelujah. Bàbá hey, bàbá ẹ kú iṣẹ́ mi akọni lójú ogun bàbá o bàbá ẹ kú iṣẹ́ mi. A fẹ́ gbàdúrà ni àdúrà wo la fẹ́ gbà lónìí? A máa gbàdúrà lórí agbára tó múni sìn. Agbára múni sìn. Àwọn ẹlòmíì tó jẹ́ pé a ti gbé wọn a ti kẹ̀ wọ́n a ti dé wọn ní adé a ti wọṣọ ògo fún wọn ṣùgbọ́n agbára amúnisìn kò jẹ́ kán jókòó sí ipò ọba. Agbára amúnisìn kò jẹ́ kí ìlérí àti májẹ̀mú ṣẹ nínú ayé wọn. Agbára amúnisìn ó ti ń fi etí gbọ́ ẹ̀rí ó ti ń fi etí gbọ́ àsọtẹ́lẹ̀ ó ti ń làlá ó ti ń ríran ṣùgbọ́n agbára amúnisìn ò jẹ́ kó wá sí ìmúṣẹ. Àdúrà tá a máa gbà lónìí nìyẹn. Mo fẹ́ kó gbé ara ẹ dìde níbi tó wà. Mo fẹ́ kó tají nínú ẹ̀mí. Mo fẹ́ kó bínú kó fẹ́ fa ọ̀run ya nítorí pé lónìí ni kò tún gbúdọ̀ dọ̀la. Ogun ayé yẹn lórúkọ Jésù ó máa ṣẹ pátápátá. Ẹni tó lè ṣàmìyàn dà ó ká mi lára ni o. Ẹ rí pé gèlè gan tú lórí. Ó ká mi lára ogun amúnisìn. Ogun amúnisìn tí ogun amúnisìn bá wà nínú ayé ẹni kò ń jẹ́ kí ènìyàn kó dé ilẹ̀ ìlérí. Ẹ̀tọ́ tó yẹ kó ní ẹ̀tọ́ tó yẹ kó gbà ẹ̀tọ́ tó yẹ kó máa jẹ ẹlòmíì ládẹ̀ máa jẹ. Tí ogun
ogun amúnisìn bá wà nínú ẹbí, a máa jẹ́ kí àwọn ọmọ ológo inú ẹbí yẹn kàn máa ráre sà. Tí ogun amúnisìn tó bá wà nínú ayé ẹ̀dá ènìyàn, a máa jẹ́ kí àwọn tó yẹ kó ràn ọ́ lọ́wọ́, a máa jẹ́ kán kọ ẹ̀yìn sí ẹ. Ogun amúnisìn ni. Ogun amúnisìn a máa sọ ọmọ ológo di dàkúdà, a máa sọ ọmọ ológo di rádaràda, a máa sọ ẹni tó yẹ kó rí àánú gbà di ẹni tí ayé ń kórìíra. Ogun amúnisìn. Pariwo ni mo bọ́ lọ́wọ́ ogun. Yeba la kabose. Pariwo lẹ́ẹ̀kan sí ni mo bọ́ lọ́wọ́ ogun. A máa gbàdúrà lónìí nítorí pé tó o bá bọ́ lọ́wọ́ ogun amúnisìn, a máa jẹ́ kí prophet yẹn donírọ́. Prophet Oya ní Ibrahim ti sọ bẹ́ẹ̀, àwọn náà kan náà ti sọ bẹ́ẹ̀, wọ́n ti sọ bẹ́ẹ̀, wọ́n ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Prophet kan náà ti sọ bẹ́ẹ̀, ó ti sọ bẹ́ẹ̀ pé kíní ẹ wọ́n ti sọ bẹ́ẹ̀. Irọ́, wọ́n jẹ́ kí ìlérí ṣẹ, wọ́n jẹ́ kí májẹ̀mú ṣẹ. Ogun amúnisìn, èyí tó ti ń yọ ayé rẹ lẹ́nu. Ogun amúnisìn, èyí tó ń disturb ìran rẹ, èyí tí ò jẹ́ kí ìran rẹ ó ṣẹ, èyí tí ò jẹ́ kí ẹlòmíì ní ara rere tó wà nú ẹ̀, wọ́n jẹ́ kó ṣẹ, wọ́n jẹ́ kó dára, wọ́n dẹ̀ ń para. Ogun amúnisìn dẹ̀ ń para, ó ń para mọ́ yẹn, ó dẹ̀ ń para mọ́ ẹ nínú. Ó máa gbàdúrà láàárọ̀ ìṣà. Listen, tí èèyàn bá ń sìn lágbé èèyàn, mo fẹ́ kó yé yín dáadáa. Tá a bá ní pé ẹrú, tí èèyàn ra ẹrú àbí èèyàn ní ẹrú, ṣé o mọ̀ pé àrà tó lè dá nígbà tí òun sí, tí òun ṣe pé ó ń sìn èèyàn, àrà tó lè dá kò ní lè dá, àrà tó wù kó dá kò ní lè dá lábẹ́ ọ̀gá ẹ̀. Àrà yẹn torí pé ó wà lábẹ́ ènìyàn, nítorí pé ó wà ní abẹ́ amúnisìn, kò ní lè dára tó wù, kò ní lè jẹ nǹkan tó wù, kò ní lè wọṣọ tó wù, kò ní lè ṣe bó ṣe wù, kò ní lè lọ́bi tó wù lásìkò tó yẹ kó lọ. Ogun amúnisìn a máa gba nǹkan dànù sà, a máa pa àrà mọ́ èèyàn nínú. Ogun amúnisìn, ogun tó burú ni, kò ń jẹ́ kí ìlérí ṣẹ. Ogun amúnisìn kò kí ń gbà kí ìlérí ṣẹ. Ìwọ tó o lè gba àdúrà yẹn dà, àjọ fẹ́ gbọ́ àdúrà, ṣùgbọ́n jẹ́ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ènìyàn méje, èyí tó máa ṣe àmì tó ní ìtumọ̀. Mi ì mọ̀ bí tá a gbé mú ọ sí o, mi ì mọ̀ bí tí ogun ilé ìyá yín gbé ọ sí, ogun ilé bàbá rẹ mi ì mọ̀ bí tó ti ń gbé ẹ̀sìn, ṣùgbọ́n mo pàṣẹ lónìí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú lórúkọ Jésù, ọwọ́ agbára ńlá gbà ó jáde níbẹ̀, ọwọ́ agbára Ọlọ́run ó gbà ó jáde níbẹ̀. Ogun amúnisìn, ogun tó burú ni, ogun tí ò jẹ́ kí ènìyàn kó jẹun tó wù lásìkò tó yẹ. Kì í ṣe bí oúnjẹ bẹ́ẹ̀ yẹn ni mo ń sọ. Ẹ̀yin tẹ́ bá wà nú ẹ̀mí pẹ̀lú mi, kì í ṣe bí oúnjẹ bẹ́ẹ̀ yẹn ni mo ń sọ. Mo ń sọ nípa ìlérí tó yẹ kó ṣẹ, mo ń sọ nípa ẹ̀tọ́ tó tọ́ sí ọ tí ò yẹ tó ò rí gbà. Mo ń sọ nípa àwọn ìlérí àti májẹ̀mú tí wọn gbà láyè kó ṣẹ. Òun ni mo ń sọ nípa ẹ̀. Kì í ṣe oúnjẹ tá a kàn máa sè tá a máa jẹ. Ìwọ tó fẹ́ gbàdúrà láàárọ̀, ìtara ni kó fi gbà. Ó pẹ́ tá ti mú ọ sìn, ó gbúdọ̀ jábọ́, ó gbúdọ̀ bọ́. Ó pẹ́ tá tí ogun yẹn ti mú ọ sìn, ó gbúdọ̀ bọ́. Now let me tell you the story of my own father's house. Kó o lè ka ẹ lára láti gbàdúrà. Ogun amúnisìn là ń pe ogun yẹn. Tó bá dẹ̀ ti mú èèyàn sí tó ti wọnú ìdílé, a máa ògo ló ń ṣàjẹmà. Ẹ máa rí ìdílé mi tó yẹ pé àti bímọ ó máa ní wọ́n lára. Ẹlòmíì ogun amúnisìn á ti gbé wùmọ̀ ẹ̀, á ti gbé pamọ́, kò ní jẹ́ kó rí ọmọ bí. Nígbà téèyàn bá ń sin gbà ládé ọ̀gá, ṣé ó máa ní oore ọ̀fẹ́ láti lè jáde pé jẹ́ kí lọ súnmọ́ ọkùnrin débi sí máa lóyún. Ìwọ tó lè gbàdúrà yìí, máa sọ ìdí ó ṣẹlẹ̀, ohun tó ṣẹlẹ̀ sí mi, òní mo fẹ́ fi gbàdúrà. Torí bẹ́ẹ̀ orí pé ó ń jó mi lára, mo fẹ́ kájọ gbàdúrà. Ìbínú ni kò fi gbà, èmi náà gbàdúrà kí n tó bọ́ ni. Mo gbàdúrà, mo képe Ọlọ́run má jẹ̀mú kí n tó bọ́. Ìwọ náà máa bọ́ láàárọ̀ ẹ̀. Lórúkọ Jésù, ó máa bọ́ láàárọ̀ ẹ̀. O ti ń ṣiṣẹ́ níbì kan, ó yẹ kó o ti rí ìgbéga, ṣùgbọ́n wọn ò jẹ́ kó o rí gbà. Ó níbì kan tó wà, àwọn èèyàn ti ń promise ẹ káàkiri tó yẹ kó o ti rí àánú gbà, ṣùgbọ́n wọn ò jẹ́ kó o rí àánú yìí gbà. Ìwọ tó o lè ṣàmì pẹ̀lú ìtaradà lórúkọ Jésù, àánú Ọlọ́run kó fa ẹ jáde. Máa type àmì yẹn, máa type kó máa share, má jẹ́ kó ogun yẹn mú ẹ mọ́lẹ̀. Máa type, ó bá ṣe ń type kó máa share. Lórúkọ Jésù, mo pa á láṣẹ
ìwọ máa ṣàmì máa type àmì ni o kó máa type àmì yẹn máa type àmì yẹn máa type àmì tó rógun yẹn máa ṣe wo ní ilé bàbá tá a ti bí èmi jáde ilé bàbá tá a ti ogun tó mú wọn sìn ní pé wọn ń jẹ́ kí ọmọ ológo gbéra in fact wọn ń jẹ́ kán nílẹ̀ débi tán máa kọ́lé ẹni tán bá kọ́lé síbẹ̀ ẹni tó bá gbìyànjú láti ra ilé òkú ẹ̀ náà máa lọ sí síbẹ̀ ẹjọ́ tí a fi àṣírí yẹn hàn mí mo gbàdúrà mo ní níbo bàbá mi ra ilẹ̀ kan gbà yẹn lógún bẹ̀ sí ń dìde lórí pé wọ́n ṣàìsàn ni mo bẹ̀ sí ń gbàdúrà lẹ́mí Ọlọ́run pé gbàdúrà ogun rèé ogun amúnisìn ni ó ní kò sí má jẹ̀mú tó ti bá àwọn bàbá ńlá dá wípé tó bá ti lè máa fún ní nǹkan báyìí tó bá lè máa fún ní ẹbọ báyìí tutù báyìí òun máa jẹ́ káwọn ọmọ ẹ̀ máa tayọ wọ́n máa nílẹ̀ wọ́n máa kọ́lé wọ́n máa ṣe oríire ṣùgbọ́n gbà sí bàbá kú kò sẹ́nibọ́dì tó fi hàn ó kàn kú ni òṣà òdẹ̀ rí nǹkan tó máa gbà ògbẹ́rì tó máa gbà ó bá kọjú ìjà ogun gidi ni o ogun gidi tí mo gbàdúrà kó tó di pé àwọn ènìyàn àwọn èèyàn bẹ̀ sí máa sọ pé àwọn ralẹ̀ àwọn kọ́lé nínú ìran tí mo ti jáde ogun gidi ni ogun amúnisìn ogun àfi ẹ̀tọ́ ẹni ṣòfò ogun amú ire ènìyàn sọnù àwọn ogun yẹn ni ó máa gbàdúrà láàárọ̀ ẹ̀ ìwọ tó lè gbàdúrà lọ́ka ìtàn tó Jehoṣáfátì lọ́ka àsìkò ìgbà tó yẹ kó reign wọ́n dẹ̀ gba ìjọba lọ́wọ́ ẹ̀ báwo lọ bá ṣe máa wà lórí ìtẹ́ tán máa ní kó reign for just 3 months wọ́n dẹ̀ mú kíni wọ́n dẹ̀ gba ìjọba lọ́wọ́ ẹ̀ ẹni yẹn dẹ̀ sọ pé òun rọ̀ ẹ́ lóyè ó máa gbàdúrà níbi tó wà ó gbúdọ̀ gbàdúrà yìí nẹ̀ wọ́n máa kọrúkọ Jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ ogun amúnisìn tí ò jẹ́ kí ìlérí ṣẹ nínú ayé mi ogun amúnisìn tí ò jẹ́ kí má jẹ̀mú ó fọhùn lórí ayé mi ìwọ tó lè gbàdúrà dà irú ogun yẹn lónìí ẹ̀mí mímọ́ ó yẹ kó jó yín dànù àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ogun amúnisìn tí ò jẹ́ kí ìlérí ṣẹ nínú ayé àti àyànmọ́ mẹ́ lórúkọ Jésù ẹ̀nà àti àràjò yín o 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 ẹ̀nà àti àràjò yín lórúkọ Jésù ẹ̀nà àti àràjò yín ogun amúnisìn tó ń dènà ogun àti àyànmọ́ mẹ́ ó ya iná jó yín lónìí ẹ̀nà jó yín lónìí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa amen ó máa sọ wípé mo gba agbára lọ́wọ́ alágbára tó ń fipá agbára jẹ mí níyà àṣẹ ni kò pa báyìí fi ìbínú gbà á Olúwa ó yá gba agbára lọ́wọ́ alágbára èyí tó ń fi ọwọ́ agbára kó mi ní ẹrú Olúwa mo gba agbára ó yá gba agbára lónìí lọ́wọ́ alágbára èyí tó ń fi ọwọ́ agbára kó mi ní ẹrú ó yá sọ́dọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ ayérayé gba agbára lọ́wọ́ alágbára tó ń fi ọwọ́ agbára kó mi lẹ́rú Olúwa gba agbára lọ́wọ́ wọn ayérayé gbà á Ọlọ́run gbà á ẹ̀mí mímọ́ gbà á Olúwa 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 gbà á Jésù Olúwa wa amen àwọn alágbára kan wà lórílẹ̀‐èdè yìí báyìí tán bá fẹ́ ra nǹkan 1 billion lẹ́ẹ̀kan wọ́n máa rà bẹ́ẹ̀ ni ebi ń pa àwọn kan ẹ̀tọ́ àwọn kan ó há sí ọwọ́ wọn wọ́n dẹ̀ jókòó lé wọ́n dẹ̀ ń jẹ wọ́n dẹ̀ sọ àwọn èèyàn di wọ́n sọ alágbára wọ́n sọ di ọ̀lẹ wọ́n sọ ẹni tó yẹ kó máa ṣírí iṣẹ́ kó máa jẹun kó máa ríṣẹ́ kó máa jẹun kó máa jẹun tó wù ú wọ́n dẹ̀ sọ di ẹni tó yẹ pé àti mu gàrí ó lágbára àwọn kan jókòó lórí ẹ̀tọ́ wọ́n jókòó lé ẹ̀rọ ìtẹ̀wé wa gan lórílẹ̀‐èdè yìí àwọn kan dẹ̀ máa lọ stock owó sínú àwọn èèyàn burú sà àwọn èèyàn burú sà àwọn èèyàn dẹ̀ máa lọ store owó sínú èhó warehouse wọ́n máa store owó síbẹ̀ owó tó yẹ ká ẹ fún àwọn èèyàn wọ́n máa wò pé irú ọkàn wo náà níná irú art wo ló wà nù wọn ṣé Ọlọ́run dá ọkàn wọn lọ́tọ̀ ni what kind of art is that why would you stock a whole money ní a whole àti àwọn ebi dẹ̀ ń pa àwọn èèyàn dẹ̀ ń ké ìrora even ká tẹ̀ sọ pé kì í ṣe pé owó tó jí kó ká ní pé owó tí wọ́n fi fún ara ẹ̀ ṣiṣẹ́ fún ni tó ṣiṣẹ́ fún fi a whole house stock owó ó rẹ̀ rí nínú àdúgbò ẹ ní state tó wà ní country tó wà ó rẹ̀ yàn tó ti ẹ̀ lè empower ó lè empower èèyàn 1000 kan dín ńlá káwọn náà ní àwọn èèyàn lọ́dọ̀ kan máa Jésù agbára amúnisìn ogun ni ohun tó tún máa ń fà á
kí kó ogun yẹn wọlé sínú ayé ènìyàn, ẹ̀ṣẹ̀ á máa fà. Ẹ̀ṣẹ̀ á máa fi àyè gbà. Ẹ̀ṣẹ̀ á máa fàyè gbà. Ó máa porúkọ Jésù bí ara. Olúwa, ibi tí mo ti kọsẹ̀ tí ogun amúnisìn fi wọlé sínú ayé mi, ibi tí mo ti kọsẹ̀ tí ogun amúnisìn fi wọlé sínú ayé mi, tí ìlérí àti májẹ̀mú yóò fi ṣẹ, tí mo fi ń jẹun bí tí mo fi ń jẹun tí mo fi ń ṣiṣẹ́ bí erin jẹjẹ èérí, ayérayé fàánú gbà mí lọ́rọ̀ àdúrà, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, Ọlọ́run ayérayé o, ibi tí mo ti kọsẹ̀ tí ogun amúnisìn fi wọnú ayé mi, ayérayé gbà mí, Olúwa gbà mí lónìí, fàánú gbà mí, 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 Jésù Olúwa wa, àmín. Tí ogun amúnisìn bá wọnú ilé ayé ènìyàn, o lè travel kúrò ní Nàìjíríà kó lọ òkè òkun, kó jẹ́ pé ayé ẹ̀gùn ò nítumọ̀. Ẹlòmíì dẹ̀ máa ṣiṣẹ́ for donkey years kò dẹ̀ rí nǹkan tó lè mú jáde. Ogun amúnisìn ni ó ti rápálá wọnú ayé ẹ. Á dẹ̀ ṣiṣẹ́. Ohun tó máa mú kí obìnrin wà nílé ọkọ for 10, 20, 15 years tí ò ní èso, ogun amúnisìn ti rápálá wọnú ayé ẹ. Ẹ̀tọ́ tó yẹ kó rí, èso tó yẹ kó máa so, tó máa yẹ kó máa dùn nínú, àti gbà lọ́wọ́ ẹ̀. Tí ogun amúnisìn bá wà nínú ayé ènìyàn, kò ń gbà kí ènìyàn rí aláàánú kó pàdé aláàánú. Ẹlòmíì á dẹ̀ máa ṣiṣẹ́, á kàn máa ṣiṣẹ́, wọ́n ní that man is very hardworking, that woman is very hardworking. Ẹlòmíì báyìí, ogun amúnisìn bá wà nínú ayé ẹ̀, á gádà nǹkan jọ, tó bá gádà ìjọba á dẹ̀ waste. Wọ́n dẹ̀ waste ẹ̀. Ogun amúnisìn ó wà nú ayé. Ìwọ tó lè fi tara gbàdúrà yẹn dà, sọ porúkọ Jésù bí ara, ayérayé gbà mí o. Ogun tó mú ayé àti àyànmọ́ mi sìn, ogun tó mú ògo mi sìn, ayérayé gbà mí lọ́wọ́ ẹ̀ṣọ́ dàdúrà, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ogun tó mú ayé àti àyànmọ́ mi sìn, ogun tó mú ògo mi sìn, tó mú iṣẹ́ ìránṣẹ́ mi sìn, tó mú àwọn ọmọ mi sìn, lórúkọ Jésù, ará ọ̀run o, gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀nà mímọ́ gbà mí o, fọwọ́ agbára gbà mí, fọwọ́ agbára gbà mí, fọwọ́ agbára gbà mí, Olúwa 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 gbà mí, Jésù Olúwa wa, àmín. Jẹ́ sọ kíní fún ọ, a máa gba àdúrà kan. A pe àdúrà yẹn nígbà tí mo ń gbàdúrà, tí mo ń bí ẹ̀mí mọ́, ohun tó ní ká ṣe, oníká gbàdúrà lórí agbára. Only power must change hand. We are going to start power must change hand for 14 days. Agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà sà. Agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà nínú àyànmọ́ rẹ. Sí tí agbára ò bá yí ọwọ́ padà, mo ṣì ń lọ bẹ̀ yẹn, ṣùgbọ́n ohun tí ẹ̀mí mọ́ ní ká gbà ládùúrà lónìí, ó ní agbára tó múni sìn. Eliabaka senda kopo dantalia. Tí agbára bá mú èèyàn sìn, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ń wò mí lọ́wọ́lọ́wọ́, bàbá mi onífádé wọ́n wà lójú ìpè, wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́. Àwọn náà mọ ìtumọ̀ nǹkan tí mo ń sọ yìí, wọ́n mọ nǹkan tí mo ń sọ yìí. Ẹ jẹ́ a jọ gba àdúrà yìí, ẹ jẹ́ a jọ gbà ní kíkan. Agbára tó mú ayé mi sìn, agbára tó kó mi lẹ́rú, agbára tó kó ayé mi lẹ́rú. Tí agbára yẹn bá kó ayé ènìyàn lẹ́rú sà, bó kò síbi tó o bá dé àti rí àánú gbà máa ṣòro. Ibi iṣẹ́ tó yẹ kó o ṣe, iṣẹ́ kékeré tó yẹ kó o ṣe, kó dẹ̀ lànà fún ẹ, kó dẹ̀ sọ ẹ́ di ńlá, wàá máa struggle ẹ̀, wàá máa rá àwọn èèyàn tó ń lọ lẹ́gbẹ̀ẹ́, ẹnìyẹn máa ń wà ní ipò ojú kan. Ẹlòmíì á lọ sí abroad, á lọ sí America, àwọn tí ó tún wà ní Nàìjíríà á tún bẹ́tà ju ayé ẹ̀ lọ. Àwọn ìlérí tó yẹ kó ṣẹ, àwọn ìlérí tó ti fetí gbọ́, àwọn eléyìí tí wọ́n gan ti fojú rí nínú àlá, àwọn eléyìí tó ti kà nínú Bíbélì, wọ́n jẹ́ kó ṣẹ nítorí pé a ti kó ayé rẹ lẹ́rú. Ó máa fi ìtara gbàdúrà, wọ́n jẹ́ gbàdúrà kíkan ni o, ó máa fi ìtara gbàdúrà kí Ọlọ́run má jẹ̀mú o, ó yá gba ayé mi, Olúwa gba ayé mi, Olúwa gba ayé mi, gbà á níbi tá a ti kó mi lẹ́rú, Olúwa gbà mí níbi tá a ti kó mi lẹ́rú. Ó yẹ òdúrà dà, orúkọ Jésù.
Jésù mímí mọ́ ayérayé gba ayé mi níbi tá a ti kó mi lẹ́rù Olúwa gbà mí Ọlọ́run gbà mí ayérayé gbà mí Olúwa 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 gbà mí lónìí gbà mí Jésù gbà mí Olúwa gbà mí Olúwa gbà mí Jésù Olúwa wa àmín. Tó o bá bọ́ nínú oko ẹrú ilẹ̀kùn á máa ṣí. Tó o bá bọ́ nínú oko ẹrú àánú á máa fọhùn sà. Tó o bá bọ́ nínú oko ẹrú ohun kékeré tó ń ṣe yẹn ìbùkún á dẹ̀ máa gorí ẹ̀. Tó o bá bọ́ nínú oko ẹrú ohun gbogbo á dẹ̀ máa bọ́ sí ìrọ̀rùn fún ọ. Báwo ló ṣe lè bọ́ nínú oko ẹrú? Báwo ni o ṣe lè bọ́ lọ́wọ́ agbára tó mú ẹ̀sìn? Báwo ló ṣe lè bọ́? Jẹ́ àjọ gbàdúrà. Pè mí sórí nọ́mbà yìí. Pè mí sórí nọ́mbà yìí. Ó lóhun tó ń là kọjá yẹn. Ẹ̀mí mímọ́ ń dí kí n máa sọ fún ọ pé lónìí o máa rí ọwọ́ agbára. Ọwọ́ agbára dẹ̀ máa tú ẹ sílẹ̀. O máa rí Ọlọ́run dẹ̀ máa tú ẹ sílẹ̀. Pè mí sórí nọ́mbà àbí kó send message sí mi 081-194-66225 081-194-66225. See, a fẹ́ bẹ̀rẹ̀ power must change hand. 14 days ni bí mo ṣe gbọ́ nìyẹn. So ó máa bẹ̀rẹ̀ láti on the 1st lágbára Ọlọ́run for 14 days la máa fi gbàdúrà pẹ̀lú àwẹ̀. O gbúdọ̀ ní ẹ̀rí ni January ò gbúdọ̀ lọ kí February tún lọ bẹ́ẹ̀ kan tún wá ní kó o bá bẹ̀ wọ March kí March náà tún wá kó tún gbé testimony ẹ̀mí. O gbúdọ̀ ní ẹ̀rí. Sí gbogbo ẹ̀yin oníbísí ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run tí mo ń gbàdúrà fún mo fẹ́ máa gbọ́ ìsì ayọ̀ ní March. Mo fẹ́ máa gbọ́ ìsì ayọ̀. Mo fẹ́ máa gbọ́ ká máa pè mí pé Olúwa ti ṣe o Ọlọ́run ti dá mi lóhùn testimony tí mo fẹ́ máa gbọ́ nìyẹn. Nítorí pé àṣẹ tá a fi fún mi mo ti fi ṣàdúrà fún yín ọgbẹ̀ gbúdọ̀ rí ọwọ́ Ọlọ́run. Ó dá mi lójú ní wípé Ọlọ́run 1930 ó jẹ́ Ọlọ́run ààyè tó dẹ̀ wà síbẹ̀ tí ì ṣe Ọlọ́run òkú. Ọlọ́run tó ń ṣiṣẹ́ àrà Ọlọ́run tó ń ṣiṣẹ́ àrà ni ó dẹ̀ máa ṣe nínú ayé ìwọ náà. Jẹ́ àjọ gbàdúrà. Kí ló rú ọ lójú? Kí ló ń dààmú ọkàn rẹ? Kí ló fẹ́ ṣí ẹ̀? Kí ló fẹ́ kájọ gbàdúrà sí? Ìwọ pè mí sórí nọ́mbà yẹn 081 ní kò tẹ̀ 081 tó o bá sí Nàìjíríà o ti mọ̀ nǹkan tó o máa fi sí +234 ló máa fi sí +234 then 81-194-66225. But tó bá wà ní Nàìjíríà àbí àgbègbè ìwọ pé 081-194-66225. And then mo sọ fún àwọn ènìyàn pé a nílò láti máa bọ́ àwọn èèyàn ìwọ tọ́lọ́run bùkún every program tí mo ṣe níjọ́ Sunday ẹ rí arákùnrin yẹn tí ò lè rìn dáadáa tí mo bi àwọn èèyàn pé kán support ẹ mo tún máa sọ fún Mr. Martins ẹ bá mi support ẹ ẹ̀yin tọ́lọ́run ràn lọ́wọ́ ó wà ní critical condition mo dẹ̀ mọ̀ pé ẹ lè ṣe é bó o bá ṣe ń ṣàánú ìwọ náà máa rí àánú gbà ìwọ náà máa rí àánú gbà wọ́n máa fẹ́ ká nọ́mbà tó máa ṣe sí ohun tó bá ti kàn sọ pé for Mr. Martins kọ́ sí ìwọ tó bá ti fẹ́ ṣe transfer yẹn àbó fẹ́ send support tiẹ̀ sọ fún pé for support for Mr. Martins á ti mọ̀ pé àwọn ló níyẹn lórúkọ Jésù Ọlọ́run á gbé ọwọ́ ẹ sókè lórúkọ Jésù ìwọ náà máa rí àánú gbà lórúkọ Jésù ò ní dèrò ẹ̀yìn ẹni tá sọ ẹni tó ti ní rí ni tí ayé kan wá kíwọ́ bọnú ayé Ogun Amunisin rápálá ó wá di ẹni tó yẹ pé kò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n mo gbàdúrà lónìí lórúkọ Jésù ò ní dèrò ẹ̀yìn lórúkọ Jésù iná ọmọ òdẹ̀ ní jú ọ lórúkọ Jésù iná ọmọ ò ní jú ọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn lọ ní ẹ̀rí Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ìwọ tó mọ̀ pé fẹ́ support iṣẹ́ ìránṣẹ́ yìí ó ti mọ ibi tó máa support account tó máa ṣe sí ẹ support iṣẹ́ ìránṣẹ́ yìí a nílò we need prayer ground la need. We need a prayer ground níbi tí àwọn ènìyàn ti máa wá àwọn gbàdúrà tí ogun ayé dẹ̀ máa ṣẹ́ ẹ̀mọ́dẹ̀ ní ká ní orí òkè ká gbé orí òkè sọ̀kalẹ̀ so ìwọ tọ́lọ́run máa lò láti pé kí gbogbo àwọn ìran yìí kó ṣeé ṣe pè mí àbí kó send ìrànlọ́wọ́ ẹ sọ tó wáyé pé for prayer mountain ni ló fẹ́ send sí tó bá ti send ẹ kó kọ for prayer mountain kó kọ for prayer mountain láti mọ̀ pé fún mountain tí Ọlọ́run ní ká gbé kalẹ̀ ni prayer mountain tí Ọlọ́run ní ká gbé kalẹ̀ òun ló support fún bó dẹ̀ jẹ́ fún Mr. Martins ni wà ní kọ support for Mr. Martins or support for the needy àti mọ̀ pé fún àwọn tí ó nílò ìrànlọ́wọ́ ló ṣe yẹn fún Ọlọ́run á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ lórúkọ Jésù ò ní dá láìní lórúkọ Jésù
Jésù ogun ayé òde ní borí ẹ wà gbégbá ọpẹ́ ìwọ gangan lè rí kan pé mi jẹ́ àjọ gbàdúrà wà borí ogun ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín. Àmín àmín ní orúkọ Jésù. Òun náà lẹ ti gbọ́ látẹnu ìyá wa Prophetess Stella Ayanfe Jesu. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ àtàná bá wa sọ ní èní ẹ jẹ́ ká mú lò ogun asọnidẹrú ogun amúnisìn ogun afi àkókò ẹni ṣòfò lágbára lórí wa. Ẹ pè wòlíì fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà ní pẹ̀lú sí ayé orí òkè tó ń sọ náà ẹ jẹ́ ká dá sí tọ́lọ́run àwọn tí ò ní náà tá ń pèpè fún ẹ jẹ́ ká dá sí tọ́lọ́run Mr. Martin tó wà lórí ìdìbìláìsàn ọlọ́run àfọ̀nà láàfíà ẹ jẹ́ ká dá sí tọ́lọ́run gbogbo apáta àní jókòó lójú kan àgbọ̀dọ̀ mọ̀ láyé òní tó gbà fún wa lóúnjẹ o àtúntọ́nà àtúnpadà bọ́dọ́jọ́ mi àwọn ò ní kú ẹ̀yin ò ní kú. God bless you. Ire gbogbo lọ́ọ̀dẹ wa. Ẹ lọ rí àánú gbà ó dàbọ̀ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.